wọ́n fi ṣìnkún òfin mú baálẹ̀ ìlú lórí ẹ̀sùn ajagunbalẹ̀. Àwọn agbófinró tó ń gbógun ti ìwà ajagunbalẹ̀ lábẹ́ ìṣàkóso ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ ṣìnkún òfin gbé Wálé Kádírì Kúdáìsí, ẹni tí wọ́n ní kó lọ rọ́kúnlé gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú Ìdìyà ní ìjọba ìbílẹ̀ Àríwá Abẹ́òkúta. Kúdáìsí ni wọ́n jáwé gbélé ẹ̀ fún lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ajagunbalẹ̀. Wọ́n ní ògbóǹtarìgì ajagunbalẹ̀ ni Kúdáìsí jẹ́ o, tí wọ́n sì ní wípé bí ó ṣe máa ń fipá gba ilẹ̀ onílẹ̀ náà ló tún ba dúkìá àwọn èèyàn jẹ́ lọ́nà àìtọ́. Onírúurú ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà jìbìtì ni wọ́n fi kan Kádírì kó tó di wípé ọwọ́ tẹ òun pẹ̀lú ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ́jọ́bọ̀ ọjọ́ 23 oṣù yìí. Alákòóso ilé-iṣẹ́ agbófinró náà Táíwò Mustapha ni ó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ni ó ní àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù ti Crescent University Cooperative Society ni wọ́n fi ẹ̀sùn kan baálẹ̀ náà wípé ó wọ orí ilẹ̀ àwọn lọ́nà àìtọ́ tó sì ń dúnkòokò láti gba ilẹ̀ lọ́wọ́ àwọn. Ọmọbìnrin kan tó fẹ́ràn láti máa ja àwọn èèyàn lólè lọ́wọ́ ti tẹ̀ báyìí o, ó sì ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá níbi tó ti ń ṣàlàyé ohun tó mọ̀ nípa ìwà láabi tó wù náà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní bàbá arúgbó kan ni ọmọbìnrin yìí lẹ́nu máńṣíìnì ATM lásìkò tó fẹ́ gbowó nílé ìfowópamọ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ṣe ni bàbá náà sọ fún ọmọbìnrin yìí wípé kó ran òun lọ́wọ́ láti gba owó lẹ́nu ATM yìí, ṣùgbọ́n bí ọmọbìnrin náà ṣe rí owó ńlá, owó tabua tó wà nínú àkáǹtì bàbá yìí, òun ló ràn mọ́ ọ lójú, kò sì fi àkókò ṣòfò tó fi kó òbítíbitì owó nínú àkáǹtì bàbá náà. Ṣùgbọ́n bí bàbá yìí ṣe ń gba àláàtì owó tí wọ́n ń yọ nínú àkáǹtì rẹ̀ ló fariwo ta. Lójú ẹsẹ̀ làwọn èèyàn sáré sí òun àti bàbá ni wọ́n sáré sí wọn bẹ̀ o, tí wọ́n sì rà á mú. Bẹ́ẹ̀ ló jẹ́wọ́ pé lóòótọ́ lòun jí owó bàbá yìí nínú àkáǹtì ẹ̀. Àwọn agbófinró ni wọ́n padà gbé ọmọbìnrin náà lọ sí àgọ́ wọn níbi tó ti ń ṣàlàyé ohun tó mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ikú tó ń pa ojúgbà ẹni, ohun bówe làwọn àgbàlagbà sọ wípé ó pa fún ni. Agbẹnusọ ẹ̀ṣọ́ ààbò FRSC lógùn ló kú lójijì. Irú kí lèyí? Òun lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n gbọ́ pé agbẹnusọ àti alákòóso ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àjọ ẹ̀ṣọ́ ààbò ojú pópónà ti ìjọba àpapọ̀ FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ náà, arábìnrin Florence Ọpẹ́ ti jáde láyé o. Alákòóso àgbà àjọ náà Akínwùmí Fáṣakin ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ó ní títí di àsìkò tí àwọn fi gba ọ̀rọ̀ àti àwọn àtẹ̀jíṣẹ́ pé arábìnrin ọ̀hún ti jáde láyé, ó ní àwọn ò tí ì gbà wípé lóòótọ́ òun ni arábìnrin ọ̀hún jáde láyé o. Ó wá ṣàlàyé wípé ó ti pẹ́ díẹ̀ tí ọmọbìnrin náà ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó sì ti ń gba ìtọ́jú ní ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Cross River. Ó ní àwọn pàdánù Florence Ọpẹ́ ní ọjọ́ Túsídéé ọjọ́ Ìṣẹ́gun. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló fi ìròyìn ọ̀hún ló fi múlẹ̀ fún wọn wípé lóòótọ́ òun ni arábìnrin ọ̀hún ti jáde láyé. Ó ti ṣe díẹ̀ tó ti ń ṣe àìsàn tó sì ń dáhùn sí ìtọ́jú èèyàn ní ìpínlẹ̀ Ògùn. Ìgbà tó yá ló gba ìsinmi lẹ́nu iṣẹ́ láti lọ gba ìtọ́jú. Lẹ́yìn náà ló rin ìrìn àjò lọ sí ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Cross River níbi tí ó ti padà kú sí o. Fáṣakin ló sọ bẹ́ẹ̀. Kì í ṣe àfẹnusọ pé Florence Ọpẹ́ jẹ́ àwòkọ́ṣe rere tó sì dáńtọ́ tó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó farajìn nínú iṣẹ́ rẹ̀. Fáṣakin ní odò òun pòun pàdánù akíkanjú òṣìṣẹ́ pàtàkì. Ó ló ṣe pàtàkì púpọ̀ sóhun láti ìgbà tí wọ́n ti fi ìròyìn ọ̀hún náà fi tó wọn létí, òun ló ti jẹ́ ìbànújẹ́ fún àwọn o. Àwa bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn, bẹ́ẹ̀ la sì gbàdúrà wípé kí Ọlọ́run tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere,
kó sì mú kó bu omi tútù sí ọkàn àwọn mọ̀lẹ́bí àti olólùfẹ́ rẹ̀. Kò ní jù báyìí lọ fún ti sáà yìí ná. Ẹ pàdé wa tó bá tún di àgbà mìíràn tí a máa ju àwọn fọ́nrán sí ojú òpó YouTube wa. Ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button láti. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Ofin Lagos. Bye.